láti jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ wo apá kẹta sinimá VISITATION. Ẹ jẹ́ ká subscribe sórí channel yìí o. Ẹ jẹ́ ká rí i pé a wo fídíò yìí tán ká sì like fídíò yìí ká sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. Ẹ má jà gbàgbé pé kò pẹ́ ni apá àkọ́kọ́ jáde, apá ẹlẹ́ẹ̀kejì náà ti ń jà rìnrìn lọ́wọ́ o, apá ẹlẹ́ẹ̀kẹta náà sì ti ń bọ̀. Láti wá tètè jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí apá kẹta tí ń bọ̀ lọ́nà tó sì tún jẹ́ tuntun yìí, ẹ já subscribe sórí channel yìí o ká sì rí i dájú pé a like fídíò tá à ń wò lọ́wọ́ yìí. Tàbá like fídíò yìí tán, ẹ jẹ́ ká sọ òṣèré tí a gbádùn jùlọ. Kí ni ìwọ rí kọ́ gan níbi VISITATION alákọ̀ọ́kọ́? Kí ló tún rí kọ́ níbi VISITATION ẹlẹ́ẹ̀kejì? Ẹlẹ́ẹ̀kẹta yìí sẹ́yìn ò rí pé yóò jẹ́ ètò gbóná tó juná lọ ni o. Kódà àpáàrà gan la bá pè é, torí wípé ẹ̀kọ́ tó sodo sínú alákọ̀ọ́kọ́ ó lágbára yéye o, èyí tó sodo sínú ẹlẹ́ẹ̀kejì ó lágbára ó sì tún kà mọ̀mọ̀. Ẹlẹ́ẹ̀kẹta yìí ni ó tún wá jẹ́ ẹ̀kọ́ bàbá ẹ̀kọ́ o, ẹ̀kọ́ tó gorí ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ń gbé ẹ̀kọ́ mì. Ẹ má jà gbàgbé pé níta bá pè ní VISITATION ní Yorùbá ń pè ní ìbẹ̀wò, níta bá sì pè ní ìbẹ̀wò ó máa ń wà lọ́nà méjì o. Ọlọ́run dákun má jà gba ìbẹ̀wò láburú, ìbẹ̀wò dáadáa ni ó já gbà tá a sì ń gbàdúrà sí Ọlọ́run dákun bí a ṣe ń gbàbẹ̀wò má jà gbàbẹ̀wò láàbù o lọ́dún tá a wà yìí. Ẹ wá má jà gbàgbé pé a sọ fún yín ó pé apá kejì sinimá yìí ò ní pẹ́ tí ó fi jáde, ló sì ti jáde tó sì ń wà lórí ayélujára tó sì jẹ́ pé gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó ṣe ń jà rìnrìn lọ́wọ́ láwọn èèyàn ń fìfẹ́ hàn sí o, torí pé sinimá ọ̀hún kò sọ pé kéèyàn mọ́ wò òun o. Báwọn èèyàn sì ṣe ń wò ni wọ́n ń kẹ́kọ̀ọ́ kan àbí méjì ń bẹ̀. Ẹ wá má gbàgbé pé téèyàn bá gbàlejò VISITATION táwọn wí yìí, téèyàn bá gbàlejò Yorùbá máa sọ pé àlejò ló dé yìí o, ẹja fi omi ṣàlejò, bóyá ká fi nǹkan ṣàlejò ni o. Ẹni bá jálejò a máa jọjú lójú onílé, torí pé onílé a máa ṣe ní àhẹ ẹ pẹ̀lẹ́ o, ẹ rọra o. Onílé a máa ṣe àlejò bí ẹni pé kò rálejò ọ̀hún rí o, torí wípé wọn kì í fẹ́ tẹ́ lójú àlejò. Kó dẹ̀ má jà gbàgbé àwa náà tá a bá kó aṣọ kankanlẹ̀ bóyá ní orí tébù nígbà tálejò bá ń bọ̀, a ó sáré kó gbogbo ẹ̀ nítumọ̀ pé gbogbo èèyàn ní máa ń bọ̀wọ̀ fálejò nígbà tálejò bá ń bọ̀. Ẹ náà má gbàgbé pé onílé ẹnìkan àlejò náà ló jẹ́ǹbò mí o. VISITATION apá kejì ló ti ń jà rìnrìn báyìí. Lẹ́yìn bá tètè fẹ́ rí apá kẹta rẹ̀, ẹ já subscribe sórí channel yìí o ká sì rí dájú wípé a sọ fáwọn èèyàn pé ẹlẹ́ẹ̀kejì ti jáde tó bá ipá àwọn nǹkan ò tí ì mọ̀. Ẹ wá má jà gbàgbé pé apá kẹta rẹ̀ náà ti ń bọ̀ o, tó sì ń jà rìnrìn láti wá rí i pé òun ó tún wá kọ́ wa ní ẹ̀kọ́ èyí tó tún yẹ kóró ju àkọ́kọ́ lọ. Apá kẹta ti ń bọ̀ wá jáde o, láti wá jẹ́ ní àkọ́kọ́ tí ó sì tẹ̀lé apá kẹta yìí nígbà ó bá jáde. Ẹ já subscribe sórí channel yìí ká sì rí i dájú wípé a like fídíò yìí ká tún wá rí i pé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. Èyí ni ó já mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ náà nífẹ̀ẹ́ sinimá náà. Ẹ ṣe tẹ́ ń tẹ̀lé wọn gbogbo wa o, a nífẹ̀ẹ́ yín a sì ní bàjẹ́ lọ́wọ́ ara wa.